welcome back to my YouTube channel. I'm Yoruba Alifabeeti. Thank you family for the like. Thank you for the subscribers. I'm your Yoruba tutor and we are going to be doing more and more. Ní yàrá ìkẹ́kọ̀ọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá, a kọ́ wa ní àwọn èso tí a máa ń jẹ. A kọ́ wa ní àwọn èso tí a máa ń jẹ. Ní òní, a fẹ́ kọ́ wa ní alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ẹ jẹ́ ká wo orí pátákó ìkọ̀wé wa. Àkójọpọ̀ àwọn lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá ní 25. Àkójọpọ̀ àwọn lẹ́tà ní èdè Yorùbá ní 25. Today we want to look at the letters, the alphabet in Yoruba language. We want to talk about the alphabet in Yoruba language. And in Yoruba language, we have 25 alphabets. 25 alphabets. So jẹ́ 25. Àwọn alphabets yìí náà ni A, B, D, E, F, G, B, E, G, K, L, M, N, O, P, R, S, Ş, T, U, W, Y. Ẹ jẹ́ ká tún ka àwọn alifábẹ́ẹ̀tì lẹ́ẹ̀kan sí i. A, B, D, E, F, G, B, E, G, K, L, M, N, O, P, R, S, Ş, T, U, W, Y.
you have not subscribed, just do well to click on that button yes, and subscribe. And if you have any question, go to the comment section and put your question there and I will answer you. Bye.